ní pàápàá ìṣẹ̀lẹ̀ náà èyí tí ò yé àwọn ọ̀pọ̀lọpọ̀ ló pọ̀ nínú ìṣẹ̀lẹ̀ náà èyí tí wọ́n sì dàrú mọ́ àwọn èèyàn lọ́wọ́ ló pọ̀ jù nínú ìṣẹ̀lẹ̀ náà. nítorí mi sọ̀rọ̀ ò ní wípé ọjọ́ wo la fẹ́ tanra wa dà mo ti fẹ́ ṣe fídíò yóò tó ọjọ́ mẹ́ta ọjọ́ wo la fẹ́ tanra wa dà. Governor of Kwara State, Special Advisor on Security to Governor of Kwara State àti Mr. Nuhu Ribadu, National Security Advisor. Mo ní ìbéèrè fún yín. Ìpààyàn tó ṣẹlẹ̀ ní Kwara tí wọ́n pa èèyàn 170 èèyàn kọ́lọ́n kó bá wa ṣàánú wọn kó bá wa foríjì wọn. Ẹ mọ pàápàá rẹ̀ àbí ẹ mọ pàápàá rẹ̀. Ṣé ìṣẹ̀lẹ̀ yẹn jẹ́ surprise fún yín àbí kò jẹ́ surprise fún yín? Torí ìṣẹ̀lẹ̀ yẹn kò yẹ kó jẹ́ surprise fún yín. Ìṣẹ̀lẹ̀ yẹn kò yẹ kó jẹ́ àjòjì sí yín rárá. Ẹ̀yin ará Kwara, ẹ̀yin ará Nàìjíríà. Àwọn èèyàn tí wọ́n pa ní Kwara North lẹ́nu ọjọ́ mẹ́ta yìí over 170 èèyàn tí wọ́n pa. Ìṣẹ̀lẹ̀ yẹn ẹ fi kọ́ Governor Abdulrasaq Abdulrahman lọ́rùn. Ẹ fi fídíò yìí ọ̀rọ̀ ní mẹ́sẹ̀jì ni ó sì ṣe pàtàkì kó dé ọ̀dọ̀ Governor Kwara State Governor Abdulrahman Abdulrasaq. Fídíò yìí ó ṣe pàtàkì kó dé ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu. Fídíò yìí ó ṣe pàtàkì kó dé ọ̀dọ̀ National Security Advisor Mr. Nuhu Ribadu. Fídíò yìí ó ṣe pàtàkì kó dé ọ̀dọ̀ àwọn governors àwọn state tí ó jẹ́ àmúlétì pẹ̀lú Kwara State. Ètò ààbò ní ìlú Kwara, I mean the insecurity and the killings in Kwara State. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ẹ jẹ́ n gbé ọ̀rọ̀ mi láti orí, kí n má gbé láti dì. Wọ́n pa àwọn èèyàn innocent Kwarans, harmless Kwarans, more than 170. Àwọn terrorists wọ́n attack wọn, wọ́n lè pa wọn ní fọ̀nàfọ̀sọ ní ìlú Kwara. Kí ni pàápàá ìṣẹ̀lẹ̀ náà èyí tí ò yé àwọn ọ̀pọ̀lọpọ̀ ló pọ̀ nínú ìṣẹ̀lẹ̀ náà èyí tí wọ́n sì dàrú mọ́ àwọn èèyàn lọ́wọ́ ló pọ̀ jù nínú ìṣẹ̀lẹ̀ náà. nítorí mi sọ̀rọ̀ ò ní wípé ọjọ́ wo la fẹ́ tanra wa dà mo ti fẹ́ ṣe fídíò yóò tó ọjọ́ mẹ́ta ọjọ́ wo la fẹ́ tanra wa dà. Governor of Kwara State, Special Advisor on Security to Governor of Kwara State àti Mr. Nuhu Ribadu, National Security Advisor. Mo ní ìbéèrè fún yín. Ìpààyàn tó ṣẹlẹ̀ ní Kwara tí wọ́n pa èèyàn 170 èèyàn kọ́lọ́n kó bá wa ṣàánú wọn kó bá wa foríjì wọn. Ẹ mọ pàápàá rẹ̀ àbí ẹ mọ pàápàá rẹ̀. Ṣé ìṣẹ̀lẹ̀ yẹn jẹ́ surprise fún yín àbí kò jẹ́ surprise fún yín? Torí ìṣẹ̀lẹ̀ yẹn kò yẹ kó jẹ́ surprise fún yín. Ìṣẹ̀lẹ̀ yẹn kò yẹ kó jẹ́ àjòjì sí yín rárá. Ẹ̀yin ará Kwara, ẹ̀yin ará Nàìjíríà. Àwọn èèyàn tí wọ́n pa ní Kwara North lẹ́nu ọjọ́ mẹ́ta yìí over 170 èèyàn tí wọ́n pa. Ìṣẹ̀lẹ̀ yẹn ẹ fi kọ́ Governor Abdulrasaq Abdulrahman lọ́rùn. Ẹ fi kọ́ President Bọ́lá Ahmed Tinubu lọ́rùn. Ẹ fi kọ́ Nuhu Ribadu lọ́rùn. Gbogbo ìlú kìlú tọ́lọ́ bá fún ní olórí tí kò tó olórí àdánwò ńlá ni. Ẹ̀yin èèyàn wọ́n ti da ọ̀rọ̀ rú àtàwọn oníròyìn àtàwọn ìjọba ẹjọba ń bí wọn ẹ bá ń bí wọn. Àwọn kidnappers, bandits àti terrorists orúkọ kan ní orúkọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n jẹ́ papọ̀ ní o tí wọ́n lọ gbé yẹn ní Èrùkú ní Kwara State lọ́jọ́sí tí àwọn ìjọba àti ìjọba federal government tí wọ́n gbìyànjú láti lọ gba àwọn tí wọ́n gbé yẹn padà. Ẹ bá ń bí wọn wípé àwọn tí wọ́n lọ gba èèyàn lọ́wọ́ wọn yẹn ibo ni wọ́n ti lọ gba àwọn èèyàn padà lọ́wọ́ wọn kí ló ṣẹlẹ̀ sí wọn. Àwọn tí wọ́n lọ burst church ní Èrùkú tí wọ́n kó àwọn ará church tí àwọn ìjọba federal government àti state government àti DSS tí wọ́n lọ gbé tí wọ́n lọ sínú igbó tí wọ́n lọ gba àwọn padà wá. Ẹ bá béèrè lọ́wọ́ àti ìjọba Kwara State ni o àti DSS ni o àti federal government ẹ bá béèrè lọ́wọ́ wípé níbo ni wọ́n ti lọ gbé àwọn èèyàn padà àti pé àwọn tí wọ́n gbé wọn kí ló ṣẹlẹ̀ sí wọn. Kí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí àjálù tó ṣẹlẹ̀ ní Kwara Ọlọ́run kó ṣàánú àkómọ̀ ẹ̀ka irú ẹ̀ mọ̀ kó tó ṣẹlẹ̀ ní Kwara State àjọ ọlọ́pàá Kwara State pàápàá jùlọ Commissioner of Police, Director of DSS Kwara State, Governor of Kwara State Abdulrasaq Abdulrahman, Special Advisor on Security Matters to Kwara State Governor, National Security Advisor Nuhu Ribadu, gbogbo yín pátápátá lè mọ̀ as at January even as at December January gbogbo yín lè mọ̀ wípé ní ìpínlẹ̀ Kwara agbègbè kan wà ní ìpínlẹ̀ Kwara yẹn tó jẹ́ pé àwọn bandits torotoro tirinṣẹ́ ni wọ́n wà ń bẹ̀ tí wọ́n pọ̀ bíbà tí wọ́n dẹ̀ jẹ́ gbàgbà sílẹ̀ gbogbo ẹ̀ mọ̀. National Security Advisor, Senior Special Advisor to the Governor of Security, Governor himself, Commissioner of Police of Kwara State, Director of DSS. Ẹ mọ̀ pé ní ìpínlẹ̀ Kwara agbègbè burúkú wà ń bẹ̀ tó jẹ́ pé àmúgbó ẹ̀sìn mọ́bẹ̀ tó jẹ́ pé àwọn bandits, terrorists, kidnappers àwọn ni wọ́n fi bẹ̀ sílùú torotoro tirinṣẹ́ burúkú. Ẹ mọ̀ ẹ dẹ̀ mọ̀ ẹ̀yin tí mo dárúkọ yẹn ẹ̀yin olórí wa yẹn tẹ́ ń gbowó tẹ́ ń sọlá lójoojúmọ́ ẹ dẹ̀ mọ̀ wípé kò sí security agent tó gallant enough ní Nàìjíríà yìí tó lè ṣẹ́rí wọbẹ̀ tá ló fẹ́ lọ attack wọn. ẹ mọ̀ náà Commissioner of Police mọ̀, Director of DSS mọ̀, Governor of Kwara State ẹ mọ̀, National Security Advisor ẹ mọ̀.
nígbà tẹ́ mọ̀ wípé ẹni àlejò àgbákò àlejò ọ̀ràn àlejò orí burúkú tágbára yóò kà ẹni wọn ní Kwara nínú gómẹ̀ kílẹ̀ sí December January tó fi di ìgbà tó ṣẹlẹ̀ yìí ẹ̀ ṣe kankan kò sí nǹkan tẹ́ ṣe ẹ wọn Kwara state mẹ́ẹ̀ ẹ̀ ń gba security vote ẹ̀ ń gba allocation ẹ̀ ní good rapport pẹ̀lú president of Nigeria ẹ̀ ṣe kankan ok ṣé ẹ fẹ́ ní àlejò orí burúkú àlejò ọ̀ràn nínú Kwara bẹ́ẹ̀ kẹwàá wò kí wọ́n máa jáde alágbó máa fi atẹ́gùn sí ok wọ́n wá lọ pa èèyàn ní Kwara North bó ṣe pa èèyàn ẹ wọ́n sọ pé àwọn kan wọ́n preach fáwọn kan wọ́n kí ló dé kí lè parọ́ fún àwọn kan ní wọ́n preach fáwọn kan àwọn kan Islamist báwo kò sí Islamist níbi kankan àwọn apààyàn tí gbogbo wa mọ̀ àwọn ọ̀daràn àwọn àgbákò tó wọnú ìlú tágbára ìjọba òka àwọn ló wà nínú igbó ẹ sì mẹ́bi tó wà ẹ fi wọ́n lẹ̀ àwọn tẹ́ lọ gba àwọn tó gbèyàn lérùkú tẹ́ lọ gba àwọn èèyàn lọ́wọ́ wọn bọ́ bẹ́ẹ̀ ṣe gba àwọn èèyàn náà lẹ́mọ̀ tó wà ń bẹ̀ tẹ́ gba àwọn èèyàn lọ́wọ́ wọn tó yìí wà níbi tó wà dágbára àwọn náà lọ pààyàn ẹ mọ́ complicate information fáwọn èèyàn now ara wọn kókó ọ̀rọ̀ tí mo sọ lélẹ́yìn Malamu Ribadu special adviser to the governor of Kwara State Kwara State governor Abdulrasaq Abdulrahman dájúdájú ẹ mọ̀ wípé àwọn tó wà nínú gbóyè tágbára yóò ká ẹ mọ̀ pé solution tẹ̀lé ṣe sórí ọ̀rọ̀ wọn ò ní pé kẹ launch bomb látòkè kí wọ́n dẹ̀ máa attack kí àwọn security àwọn officers wa kí wọ́n máa attack wọn láti sàlẹ̀ ẹ mọ̀ yẹn pé the only solution tẹ́ni nìyẹn ẹ mọ̀ ṣẹ̀ṣẹ̀ láti December ṣẹ̀ṣẹ̀ ní January tó fà á di pé wọ́n lọ pààyàn ṣẹ̀ṣẹ̀ ó ti wọ́n jù àti launch bomb tó wà expensive jù látọjọ́ tí ìpààyàn ti ń wáyé ní Nàìjíríà yìí Malamu Ribadu President Tinubu Abdulrasaq Abdulrahman drone tí tó lè launch attack lórí àwọn ọ̀daràn olórí burúkú tẹ́jọ́ ń gbélé ní Kwara yìí ǹjẹ́ rà rí ǹjẹ́ lò sẹ́rí agbára yóò ká ẹ ti fail àwọn èèyàn ẹ ti fi rẹmi gbogbo àwọn tó kú yẹn gbogbo àwọn tó kú ní Kwara yẹn Ọlọ́run obìnrin ọrùn yín lọ́wọ́ o President Tinubu ọrùn yín òun gbogbo àwọn tó kú Kwara yẹn wà Nuhu Ribadu ọrùn yín làwọn tó kú Kwara yẹn wà Governor Abdulrasaq Abdulrahman ọrùn yín ni gbogbo àwọn tó kú Kwara yẹn wà ẹ má jẹ́ rí o ẹ má jẹ́ you are responsible for that massacre okay if you are not responsible for that massacre ṣé àwọn àlejò tẹ́ ní Kwara yẹn tó jẹ́ pé they are threats to the neighboring states they are threats to the security of Osun state threats to the security of Ekiti state threats to the security of Ondo state àwọn àlejò yẹn sagbára agbára ìjọba ọ̀ka wọn ni àti ẹ̀gbọ́n gbogbo àwọn fighters wa àwọn officers of Nigerian army wa àwọn Nigerian police agbọ́ pé ẹ̀rù ń bà yín ẹ̀ lè wọ bẹ̀ àbẹ̀wò bà yín ẹ̀ lè wọ bẹ̀ ẹ mọ̀ ẹ̀rù bà yín ẹ̀ lè wọ bẹ̀ sí agbára wọn ju agbára federal government of Nigeria lọ ni sagbára wọn ju agbára federal government of Nigeria lọ ni kò sí nǹkan tẹ́lẹ̀ sí ok kẹ́rù bá ń bá yín tẹ́lẹ̀ bá lè wọ bẹ̀ kẹ́rù bá gbé tẹ́lẹ̀ wọ bẹ̀ ṣé ẹ̀rù ń ba bọ́ǹbù náà àti drop síbẹ̀ ẹ wà responsible tí mo bá lè dákẹ́ tá a bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀mí ni kọlọmọjà bú kàwá ní Nigeria never happen to us ẹ wà responsible irresponsibilities yín kì í ṣe Kwara nìkan lẹ ti fẹ́ kó orí bú báwọn èèyàn ẹ fẹ́ kó orí burúkú báwọn èèyàn lọ́sùn ẹni tí wọ́n gbé láti Ọ̀rá ìgbómìnà inú Kwara náà gbé lọ orí burúkú tó bá Kogi state tíjẹ́ ti federal government tí wọ́n rí solution sí gbogbo àwọn Nigerian soldiers wa gba àwọn officer armies wa lóòótọ́ wọ́n gbìyànjú ṣùgbọ́n ibi common internal terrorists internal bandits agbára àwọn soldiers wọn ò ká agbára wọn ò ká wọ́n lè máa gbìyànjú lóòótọ́ ṣùgbọ́n holistically speaking internal terrorists bandits agbára àwọn soldiers wọn ò ká àwọn ọlọ́pàá tiẹ̀ mọ́ ń sún sẹ́yìn yẹn ni àwọn DSS ń fún lókè ló ti wọ́n ti fín reality tó wà lẹ́nu yẹn meanwhile ẹ̀dẹ̀ mọ̀ pé nígbà tí wọ́n ti di pé agbára ọ̀ka ẹ̀wọ̀n yìí agbára tí nǹkan bá bọ́ọ̀lù wọn látòkè agbára ọ̀ka wọn lázàrẹ̀ sẹ́ẹ̀ ju nǹkan látòkè wọ́n tẹni tó ń ju lórí Nàìjíríà yẹn ká sọ̀tọ̀ fún yàrá nípa ẹ̀ wọ́n sọ pé àwọn kan wọ́n ṣe wá sí fáwọn kan ṣe preach fáwọn kan kò sí tó jọ bẹ́ẹ̀ wọ́n ṣe wá sí fáwọn kan wọ́n ṣe wọ́n gbà náà lọ́pàá irọ́ ni àwọn àlejò àgbákò tó wà ní Kwara tẹ́ ẹ̀rí nǹkan kan ṣe sí wọn tágbára yóò káwọn tẹ́ ẹ dákẹ́ àwọn ẹni jáde lọ́wọ́ aṣaburú àwọn ẹni wọ́n sọ̀sùn tó wọ́n aṣaburú bí yóò bá dẹ̀ lọ bẹ́ẹ̀ aburú tí yóò mọ̀ jáde àwọn kó tó di pé wọ́n Kwara state Kogi state náà wà o torí wípé wọn wà crushed nígbà tó wọ́n Kogi state wọ́n shift wá sí Kwara Ọlọ́run ló ní kọ́mọ́ tí ì rí ibi tí ilẹ̀ ti tẹ́jú ní Ọ̀ṣun tí wọ́n bá dùn wọn dáadáa lọ́sùn yẹn wọ́n tó sábọ̀ kí ló dé náà ẹ bọ́ǹbù wọn ẹ dẹ̀ rí pé tó ti move lọ sí ẹ tó dákẹ́ Nàìjíríà ò ní ìjọba gidi ìjọba àgbákò ní Nàìjíríà ni ìjọba àgbákò ní Nàìjíríà ni o ìjọba àgbákò ok wọ́n wá pa wọn tán wọ́n pa èèyàn 170 tán Governor Abdulrasaq Abdulrahman mo láì kí n gan o àmọ́ ẹ̀ ṣe dáa ẹ̀ fẹ́ lù wà láìtàlá leadership yín òdo ni ẹ wá sá lọ sí Àbújá lọ́dọ̀ president ṣe tẹ́ bá pààyàn sílẹ̀ yìí tẹ́ bá pààyàn tán lẹ́yìn tẹ́sí ẹ wo ẹ̀yin lẹ responsible fún àwọn èèyàn tó kú ní Kwara State governor Nuhu Ribadu àti president Tinubu ẹ̀yin lẹ pa wọ́n ẹ̀yin ni ẹ mọ̀ kódà a lè blame ọlọ́pàá Nigeria police wọ́n mọ̀ páwọn ò tó bẹ́ẹ̀ káwọn wọnúgbó yẹn àwọn náà ẹ̀dẹ̀ mọ̀
àwọn Nigerian soldier wọ́n mọ̀ káwọn tó bẹ̀ káwọn olùgbé ẹ̀dẹ̀ mọ solution Nuhu Ribadu mọ solution náà. Owó tẹ̀ ń jí kó ó mọ̀ kọjá owó tí ẹni láti fi bọ́ọ̀mù àbíbí láti comfort wọn. Owó tẹ̀ ń jí kó ó mọ̀ ju owó tẹ̀ fi ra drone tẹ̀ operate tí ní security system máa fi dislodge àwọn criminals yìí lọ. So because fídíò ògbòrògùn bó ṣe rí nìyẹn o ní wàyí ọ̀rọ̀ wa tán síbẹ̀ níparí gbogbo àwọn oníbọ̀lì state pátápátá tó yí Kwara state ká gbogbo pátápátá security wọn is at risk. Their security cannot be guaranteed because àgbákò tó dé Kwara state kó gílò àtẹlẹ kó tó dé Kwara state mo mọ̀ pé wọ́n tún ti mọ fojú gbogbo mi ní Borno state. Ẹ̀yin ìjọba ẹ̀yin federal government president Tinubu Nuhu Ribadu ẹ̀sìn tó yẹ kẹ́ ẹ̀sìn tó tọ́ àwọn èèyàn kú ẹ̀yin lẹ́ ń fà á. Ọlọ́run kó wà pẹ̀lú wa kó dáàbò wá ní Nàìjíríà kó fún wa láwọn olórí gidi àwọn olórí àdánwò àwọn lání tó dáàbò.